Alhamdulillahilladzi ahyana ba'da amatana wa ilayhi nushur. Ba'da amatana wa ilayhi nushur. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Gbogbo mímọ́ tìwọ Ọlọ́run ọba ni, gbogbo àfọ̀mọ́ tọlọ́run ọba ni, gbogbo ọlá tọlọ́run ọba ni, gbogbo ìyìn tọlọ́run ọba ni. Báyé bá ń jáyé tìwọ Ọlọ́run ọba ni o, báyé bá tún kan tí kò jáyé mọ́ tìwọ Ọlọ́run ọba ni. Nítorí Rúkàyà Abídèmí ọlọ́jọ́ bí òní ni mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó ti ń bẹ kí bẹbẹ ó tún máa bẹ, ọba tí ó sì tún máa bẹ nígbà tí bẹbẹ ò bá sí mọ́. Ẹnjíníà Sàlámì àti Mrs. Sàlámì ló ní bá wọn kí ọ Rúkàyà, wọ́n ní kí ẹ kú ọdún òní o, wọ́n ní kí ẹ kú àṣeyẹ. Ìwọ tó ń ṣọdún yìí ló tún ṣe mí sí i nínú owó, nínú ọlá, nínú àlàáfíà. They say your children will surround your table. You will not labor for another to inherit. O ní ṣàṣe dànù, o ní ṣàṣe tì, o ní dopò ọ̀sán gangan. Rúkàyà Abídèmí Násírù, aya Tósìn Násírù, ọkọ rẹ lọmọ wọn lè kó ilé. Arómisálẹ̀ gbẹlẹgbẹ, Èkó akété ìlú ọgbọ́n, arọ dẹdẹ májà. Èkó arómisálẹ̀ gbẹlẹgbẹ. Rúkàyà lórí ọkọ rẹ òní lójú ẹkún, òní búyẹpẹ sáré. Wọ́n ní kí ẹ bí ológun ẹrú o, Àníkẹ́. Wọ́n ní kí ẹ bí ẹlẹ́gbẹ̀ẹ́ oṣù. Wọ́n ní kí ẹ délé bàbá tó bí wọn lọ́mọ. Ìwọ lọmọ wọn ní ìré alálùbọ́sà, ìré olókè méje takíọ́là. Ìwọ gangan lọmọ ìré mọ̀gún, ọmọ orí ọlọ́ta, ọmọ agbórí òrógbè tí ọ̀rọ̀. Ṣebí ọ̀rọ̀ eré kì í rìn eré ní sá nílé bàbá tó bí yín lọ́mọ. Ìwọ lọmọ arórí òpọ́nlé, ìwọ lọmọ arórí òkè. Ọmọ ẹ̀fọn ti ru owó dẹ́, ẹni òkè ìpọ̀lẹ́ bá wù ú kùn kó bá mi lọ ṣaya nílé bàbá tó bí yín lọ́mọ. Ọmọ mi kúkú tí taraba araṣọ, ẹ̀yin lọmọ oníhùn adé tí gbogbo wọn gbé kẹ̀kẹ́ lórí ẹ̀yìn. Ta ló làlárí bàbá aṣọ tó koná yanranyanran? Àníkẹ́ ò, ta ló sọ pé òlómi nílé yín? Ènìyàn wo ló sọ pé òlódò kó wá wí fún mi ó jàre? Ṣebí akété lomi sùn, yòkó lomi àmú, afẹ́lẹ́lẹ́ lomi aya ọba. Tí n bá délé yín máa fi gbá bomi mu, máa fomi odò fọsẹ̀. Omi àgbára làgbọ́n wẹ̀ nílé bàbá tó bí yín lọ́mọ. Ẹ̀yin lọ́mọ wo sírímù sírímù, ẹ̀yin lọ́mọ òkùnkùn sírímù sírímù. Ọmọ òkùnkùn ló wọ́n, ọwọ́ mi ò wọ́n nígbó ńlá. Ọmọ arígbó ńlá bọwọ́ fáyà ọba. Afárá oyin mi sì di àwọn gógó nílé bàbá tó bí yín lọ́mọ, ọmọ takíọ́là. Rúkàyà, ìwọ tó ṣọdún èyí ló tún ṣe mí sí. Ẹnjíníà Sàlámì àti Mrs. Sàlámì ló ní máa kí ẹ kú ọdún òní o, wọ́n ní kí ẹ kú àṣeyẹ. Wọ́n ní ìwọ tó ṣọdún èyí ló tún ṣe mí sí nínú àlàáfíà, pẹ̀lú owó, pẹ̀lú ọrọ̀. Ìwọ àtọkọ rẹ ẹ ó máa gbé nínú ìdùnnú, ẹ ó máa gbé nínú ayọ̀, ẹ ó máa gbé nínú àlàáfíà. Gbédìgbédì onígbèdì rẹ kúrò nílé ọkọ rẹ lágbára Olúwa. Happy birthday to you o, Rúkàyà. Ìwọ tó ṣọdún yìí ló tún ṣe mí sí. Aṣọdúnmọ́dún ní ìṣàwọ̀ aṣọdúnmọ́dún, aṣòròmorò ní ìṣàwọ̀ aṣòròmorò. Ìwọ tó ṣọdún èyí ló tún ṣe mí sí. Bó o bá lo gba ọdún láyé Rúkàyà, èní ló máa fi ṣe. Òní bá bí kú ọmọ, òní bá wọn bú yẹpẹ sáré. Happy birthday to you o, Àníkẹ́. Bá mi mú gèlè rẹ, kó bá mi mú bàtà rẹ, kó bá mi jíjó fọ́lọ́run ọba tó jẹ́ ọlọ́jọ́ òní, ọba tó jẹ́ ọlọ́jọ́ òní ṣe. Ẹnjíníà Sàlámì àti Mrs. Sàlámì ló ní kí ẹ kú àṣeyẹ.